Mo àtúmọ̀ wá ní látọ̀dọ̀ bàbá tèwé gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ pé ètò ọ̀tọ̀ọ̀tọ̀ ara ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ìkẹ́dá nìkan ní Garo TV Diary ni. Òkè Ọmọgẹ̀rẹ̀ sí orúkọ mi bàbá mo máa kí ẹwà kẹrin nílé. Bàbá máa káàbọ̀ o, máa kí ọmọdé mọ́ káàbọ̀ mọ́ kóbìnrin o. Mo kí àwọn olólùfẹ́ wa àti àwọn yédójì ètò yìí bá lè máa ka tẹ̀síwájú. Mo kí àwọn dúpẹ́ lọ́wọ́ wọn àṣẹ o. Bàbá mo ṣe adárúkọ wọn. Ó kọ Mr. Ilésànmí alias Tewé Tègbò. Bàbá Tewé Tègbò ó ṣe bàbí. Kí àwọn tó mọ̀ lọ́nà ògbẹ́rẹ́. Ohun yìí mo tẹ̀ mú wa pé àǹfààní àwọn obìnrin wo lòun jù ní. Àwọn obìnrin wo lòun ní. Obìnrin yìí ẹ̀dá bẹ́ẹ̀ yọ nẹ́rùn. Ẹ̀dá kẹ́pẹ́ ní ẹ̀dá. Ẹ̀dá èyí tètè mú obìnrin lóyún. Bí ọkọ̀ gbogbo mi bá ọkùnrin àtọ́ bá ní àsìpọ̀ àtọ́ àdànù padà. Ní lọ́bùn ẹ̀jì lọ. Òun àbùnà pè ní ẹ̀dá. Mẹ́mọ́ lóyìnbó pé mọ́ ní ti àwa ẹ̀dá àwa pè ní ẹni tó gbẹ́ bẹ́ẹ̀ ṣe èlé lóyún àpòbá stop. Mo kà fẹ́ mú iṣẹ́ yìí lẹ̀ fún àwọn obìnrin tó bá rí. Òun ni ẹ̀rẹ́ kí ni ọlọ́run mi èso gbọ́n ìkálẹ̀ pé ní àwọn bí àyànlájẹ́ pé ní bí ẹ̀sà wù. Ṣùgbọ́n ní àwọn ní ìdí àwàkálẹ̀ ní àwàkálẹ̀ bẹ́ẹ̀ pé ní kòkó gbẹ́gbẹ́. Iṣẹ́ yóò confam gidi ni. Ọ̀nà bá fẹ́ ṣe amú odidi kan tí ó tẹ́ra yìí amúnipọ́ọ̀tù àgbáyé dánwò ó bè yà ọ̀kárẹ́ ni. Odidi àtàrí kan amúmọ̀ àjọ náà. Bá ti wá jó yóò ti jó dáadáa yóò ti jó dàbí sí powder yóò ti dàbí sí ẹbú á lọ. Èèwọ̀n fẹ́ ṣe ojú bá ti má jí obìnrin ìyàtọ̀ bẹ́ẹ̀ yàn díẹ̀ yìnyàn hí ọwọ́ ìlà yìnyàn díẹ̀ yìnyàn ọwọ́ láàárín ọ̀sẹ̀ kan yìí bá ti rí iṣẹ́ ìyàlẹ́nu tewé àti egbò ọlọ́run dáńtò lọ pé ṣuṣẹ́ yóò bá ti mi bọ́ bá ti rí mi yìnyàn ká mọ́jú. Ìyẹn ṣe iṣẹ́ ẹ̀dá rẹ̀ ni Mohammed ọ̀pọ̀ ẹ̀tàn. Ìyẹn bá ṣe pé ọ̀nì obìnrin yẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ wọ́ọ̀rì ní bí bá ti ṣe ẹ́. Yìí bá máa kúrò lò ó. Bọ̀dé bẹ́ẹ̀ ti ṣe ẹ́ pé ẹ̀dá dẹ̀ bá ti mú òun àtòtí di atare kan múná pọ́ọ̀tù jó tán bó ti dàárọ̀ bọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ la àlà bá lò fún 7 days yìí wo yàtọ̀ ẹ̀ wò. Yàrá pé bá ti sọ́jọ́ di mọ̀ pé ewé àti bùnmọ́ pé ẹ̀sọ́ ọlọ́run dání tòótọ́. Kò ṣe bàbá yẹn wá lọ́lé àtúgbọ́ titun kòkò gbígbí òun ẹ̀kí bàbá ọmọdé mẹ́rin gẹ́gẹ́ bí sọ ti ṣàlàyé ojúṣe ẹ̀dá òun ẹ̀kí ṣe kó ṣẹ́ ọdẹ nágbára gan pé ó ṣẹ́ ìró confam ló legit ni pé ṣe dáká tí gbé àbí àti ọ̀wọ́n oje ewé àti egbòyè oje jẹ́ bó ti mú inú ẹ̀ kò àti máa tàrí kan bó ti jó mọ́ ó dẹ́ mú powder dẹ́ ká dà ọwọ́ wàá jó da powder ní o wàá ká mọ́ ọwọ́ wàá ká la bó ti lábìsì ó dẹ̀ dà yín báyìí tó rà náírà á jẹ́ pé èéwé èébò mọ́. Àti gbọ́dọ̀ títọ́ àtúmọ̀wá rẹ̀ àti kan ní Garo TV Diary bàmí nìbọn kan mọ́ àkí àyàn àdẹ kí àwọn olólùfẹ́ wọn. Mo kí àwọn olólùfẹ́ mi máa kíran o àwọn olólùfẹ́ Garo TV mo kíran o àwọn yóò ètò yìí ká lọ́wọ́jú mo tún ọ̀nà làálàá o ayè ní ìran mọ́ o orúkọ mi Mr. Ilésànmí alias Tewé Tègbò. Bàbá Tewé Tègbò kí mo mú wà nìrẹ́ o. Òkè Ọmọgẹ̀rẹ̀ àti fọwọ́ pé àǹfààní àyìnyàn wa wọ́n ṣàǹfààní wa ni àǹfààní wa nẹ̀ dára lákàmú ètò yìí láì wá ọ̀ràn ni wọ́n máa ṣe o wọ́n á dẹ̀bẹ́ sí oníbọ̀wọ́ ètò yìí láì nẹ̀ ó tún lè kàn ní Garo TV Diary àti àdìmọ̀ bá dá dúró ti ká lọ ṣẹ̀bẹ́ ti lọ ní yàjọ́ mo kíran o Òkè Ọmọgẹ̀ mo ṣe orúkọ mi ní alẹ́ ń bẹ̀rù.